tèmi ni Ṣọlá Adé ọmọ bíbí inú Fátíngà Ṣayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà. Ifá kan tiẹ̀ sọ nínú odù rẹ̀ kí báwo ló ṣe rí. Ó ní ìrọ́kẹ́ abẹnu ṣóńṣó adé fún òtílí tí ń ṣe yèyé akápò. Wọ́n ní kí akápò kí ó ṣe ìrúbọ kí ó sì tọ́jú yèyé rẹ̀ tí ó jẹ́ orísun, nítorí pé ìyá ń sùn nínú òjò ọmọ ń jẹkujẹja nínú ilé. Àwa mà ní akápò tá à ń jẹkujẹja tí a gba àwọn ẹ̀sìn míì láyè ìyàtọ̀ sí àṣà àti ìṣe ilẹ̀ wa. Òtílí ní àṣà, ìṣe àti èdè wa tó ń sùn nínú òjò. A máa fẹ́ kí òjò kó máa pa àṣà àti ìṣe àti èdè wa. Ìdí rèé tí iléeṣẹ́ tẹlifíṣàn Orísun àti àṣà ilẹ̀ wa tí wọ́n fi gbé ètò kan kalẹ̀ tí a pè ní ìrìnkèrindò àṣà Yorùbá. Ní ìlú wa níbí ni, ní òkè òkun ni, àti gbogbo ibi tí àwọn ọmọ Yorùbá bá tẹ̀dó sí. Ǹjẹ́ tí ẹ mọ̀ bí ẹ ṣe lè pè wá àti bí ẹ ṣe lè darapọ̀ mọ́ wa? Ẹ wò ẹ̀yin tòkè lọ́hùn, ẹ bá mi gbé sókè kẹ́ jẹ́ kí àwọn ará ilé mọ̀ bí wọ́n ṣe pè wá àti bí wọ́n ṣe darapọ̀ mọ́ wa. Àǹfààní rèé o fún gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin ìjòyè ìlú, ọ̀tọ̀kùlú ìlú àti ẹ̀yin tó rí ṣẹ́gi ọlà fún láwùjọ láti wá ṣagbátẹrù ètò yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pe nọ́mbà yìí 08188439936. Ìrìn àjò àṣà sí àwọn ìlú káàárọ̀ òjíire, ọ̀nà kan gbòógì láti gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ.